Aláròyé máa wí o. ẹ wojú ayédèrú òṣìṣẹ́ LASTMA tí wọ́n mú lẹ́kọ̀ọ́, ohun tó ṣe burú jáì. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhùn. Bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí fún afurasí ọ̀daràn kan, Adéwọdún, ẹni ọdún 57 tó ń pe ara rẹ̀ ní òṣìṣẹ́ àjọ tó ń darí ìgbòkègbodò ọkọ̀ lójú títì nípínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Traffic Management Authority LASTMA. Ní báyìí, ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ti tẹ̀ ẹ́, ó sì ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ láhàámọ̀ wọn. Aláròye gbọ́ wípé àìpẹ́ yìí ni afurasí ọ̀daràn náà dá Stephen Ayano tí í ṣe onímọ́tò ayọ́kẹ́lẹ́ kan dúró lágbègbè Ìyànà Ìtìrẹ nípínlẹ̀ Èkó. Ó fẹ̀sùn kàn wípé ó gba ọ̀nà tí kìí ṣe tirẹ̀, ló bá ní kó san ẹgbẹ̀rún 180 bíi owó ìtanràn fún ohun tó ṣe náà. Lásìkò tí ìyẹn ń bẹ̀ lọ́wọ́, ló ṣàkíyèsí pé afurasí ọ̀daràn náà kìí ṣe ojúlówó òṣìṣẹ́ àjọ LASTMA. Ló bá pe ọ́fíìsì àjọ náà kan tó wà nítòsí lórí fóònù. Lójú ẹsẹ̀ tí àwọn yẹn gba ìpè pàjáwìrì náà ni wọ́n ti tẹ ọkọ̀ létí láti wá fọwọ́ òfin mú un. Bó ṣe rí wípé ikọ̀ àkànṣe àjọ náà ń bọ̀ wá fọwọ́ òfin mú òun, ló bá júbà ehoro, ó sá àsálà fún ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n ọwọ́ padà tẹ̀ ẹ́, wọ́n sì jù ú sáhàámọ́ wọn. Ọ̀gá àgbà pátápátá fún àjọ náà, Ọlálékan Bákàrè Òkí, tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rùú Wednesday ọjọ́ 8 oṣù kẹwàá ọdún yìí, sọ wípé ó ti pẹ́ tí afurasí ọ̀daràn náà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ti máa ń dá àwọn aráàlú lọ́nà lágbègbè yìí, tí wọ́n á sì gbowó ńlá lọ́wọ́ wọn fún ẹ̀sùn awúrúju tí wọ́n bá fi kàn wọ́n. Àtẹ̀jáde kan tí ó fi síta nípa ìṣẹ̀lẹ̀ náà ló ti ṣàlàyé báyìí pé ọwọ́ ti tẹ ayédèrú òṣìṣẹ́ LASTMA kan lágbègbè Ìyànà Ìtìrẹ nípínlẹ̀ Èkó. Òṣìṣẹ́ àjọ LASTMA ló pe ara rẹ̀, ó dá onímọ́tò ayọ́kẹ́lẹ́ kan dúró lágbègbè Ìyànà Ìtìrẹ nípínlẹ̀ Èkó. Láìpẹ́ yìí, ẹgbẹ̀rún 180 lówó tó ní kó lọ mú wá fún ẹ̀ṣẹ̀ tó sọ wípé ó ṣẹ̀ ọ̀hún. Lásìkò tí wọ́n ń dúnàádúrà lọ́wọ́, ìyẹn ṣàkíyèsí pé kìí ṣe ojúlówó òṣìṣẹ́ wa. Ló bá pe ọ́fíìsì wa tó wà nítòsí. Lásìkò tí ikọ̀ àkànṣe àjọ náà ń bọ̀ wá fọwọ́ òfin mú un, ló bá sá lọ. Ṣùgbọ́n a padà fọwọ́ òfin mú un. Ọ̀dọ̀ wa ló ti jẹ́wọ́ wípé ikọ̀ ẹlẹ́ni 3 làwọn, àti pé agbègbè Ìyànà Ìtìrẹ nípínlẹ̀ Èkó làwọn sábà máa ń dúró sí nígbà gbogbo. Ó ní ó kéré tán ẹnìkọ̀ọ̀kan máa ń gbà tó ẹgbẹ̀rún 50 lójúmọ́ lórí iṣẹ́ láabi tí wọ́n ń ṣe yìí. Òkí láwọn máa ṣèwádìí dáadáa nípa afurasí ọ̀daràn náà, táwọn sì máa fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ kó lè jìyà ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ lábẹ́ òfin. Bákan náà ló rọ àwọn aráàlú Èkó pé kí wọ́n tètè máa fọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àjọ náà tí wọ́n bá fura sí tó àwọn létí lásìkò.